Ẹ káàsán gbogbo èèyàn, ẹ ṣé púpọ̀. Kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ, ẹ jẹ́ kí n kọ́kọ́ dáhùn ìbéèrè ẹni àkọ́kọ́ lẹ́ẹ̀kan yẹn ná. Tí n bá gbọ́ àlàyé ìbéèrè yẹn dáadáa, ìyẹn ni wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, tí wọ́n sọ̀pọ́ọ̀tì, tí wọ́n ṣe àtìlẹ́yìn fún nǹkan tí à ń ṣe yìí. Tòótọ́ ni nǹkan tí ẹ sọ. Àwa tá a wà nínú struggle Yorùbá self-determination, gbogbo ilé pátá làwa náà ti ní èròǹgbà ìtẹ́lẹ̀ pé ó máa rí bẹ́ẹ̀ láti ti ní nǹkan bí ilé náà lọ́kàn tẹ́lẹ̀. So kò bá wa ní òjijì. Ṣùgbọ́n màá ṣàlàyé fún yín ní èní wípé níbikíbi ní gbogbo àgbáńlá ayé tí irú nǹkan bí ilé bá ti ń ṣẹlẹ̀, ẹ̀yà mẹ́ta ló máa wà ńbẹ̀, ìran ẹ̀yà mẹ́ta ló máa wà ńbẹ̀. Ó sì ti ṣẹlẹ̀ náà káàkiri ní gbogbo àgbáyé. Ìran ẹ̀yà àkọ́kọ́ òun ni àwọn ẹ̀yà tán máa against ẹ̀, tán máa kọ́kọ́ takò yín fún ìdí kan àbí ìdí èkejì. Ìdí àkọ́kọ́ ni wípé àwọn tí wọ́n ń jẹ nínú status quo tí ó ń lọ lọ́wọ́ yìí, tán rí jẹ nídìí màdàrú yẹn náà, àti àwọn ìsọ̀ǹgbé wọn tí wọ́n tẹ̀lé wọn, àti àwọn tẹ́rù ń bà pé ṣé kò ní di wàhálà. Àwọn ìran ẹ̀yà àkọ́kọ́ nìyẹn. Àwọn ìran ẹ̀yà èkejì òun ni àwọn tí wọ́n sit on the fence, tá a máa sọ pé gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe náà ló da, ilé tẹ́ bá ti ṣe náà ló tẹ́ àwọn lọ́rùn. A máa wá béèrè lọ́wọ́ àwọn ìran yẹn wípé gbogbo ilé tẹ́ bá ṣe ló tẹ́ yín lọ́rùn, gbogbo bọ́n ṣe ń pa àwọn èèyàn wa ní gàngàn, ní ìwòyí, ní ojúrí express wa káàkiri, bọ́n ṣe ń jí àwọn èèyàn gbé, ṣé yẹn náà tẹ́ yín lọ́rùn? Wọ́n á ní ìyẹn ò tẹ́ àwọn lọ́rùn. Ìgbà tí ìyẹn ò wá tẹ́ yín lọ́rùn, àwa tá à ń struggle pé gbogbo kinní yẹn gbọ́dọ̀ stop náà, lẹ gbọ́dọ̀ tètè wá support wa náà. Wọ́n á ní ó dáa, tó bá ti jẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe àtìlẹ́yìn fún yín. Irú àwọn èèyàn yẹn gan náà ni a nídìí púpọ̀ jù láti darapọ̀ mọ́ wa. Àwọn ìran ẹ̀yà kẹta ni ẹ̀yà titi tiwa báyìí, tá à ń sọ wípé gbogbo ìwà burúkú, gbogbo ìwà láabi yìí ó gbọ́dọ̀ dópin ní ilẹ̀ wa. So ìdí tí mo fi sọ pé ìran ẹ̀yà mẹ́ta ló máa wà nínú irú struggle bí eléyìí. Ó sì ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà rí ní South Africa nígbà táwọn Nelson Mandela ń ja ìjà apartheid. Bẹ́ẹ̀ ni a rí nínú ọmọ South Africa ńbẹ̀ náà tó jẹ́ èèyàn dúdú bíi ti Mandela, tí wọ́n against gbogbo struggle tí àwọn Mandela náà jà lé lórí pé àwọn òyìnbó yẹn gbọ́dọ̀ continue pẹ̀lú apartheid náà, ni pé wọ́n gbọ́dọ̀ fi ìran wọn ní ọrùn sílẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn Mandela padà ṣẹ́gun wọn, torí àwọn Mandela pọ̀ jù wọ́n lọ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. So but ẹnìkan dẹ̀ tún ti wá sọ nǹkan kan náà rí ní immediately after Second World War. Ìyẹn ni Napoleon Bonaparte tó jẹ́ former president France. Ó ní the world suffer a lot, not because of the wickedness of the bad people, but because of the silence of the good people. Nígbà tí ẹnìkan wu ìwà burúkú, tí àwọn set of people kan wu ìwà tí ò da, tán terrorize, tí ẹnìkan wá dákẹ́, ẹ̀yin tẹ́ lóye, tẹ́ ní làákàyè, tẹ́ wà ní position láti lè sọ̀rọ̀ wípé kíní ó gbọ́dọ̀ stop, ẹ má ṣe bí ilé mọ́, tẹ́ ẹ sọ̀rọ̀, tẹ́ ẹ dákẹ́, ẹni yẹn máa wá stronger sí ni, eegun yẹn máa gògò sí, bẹ́ẹ̀ lọ, ó máa padà wá affect ẹ̀yin náà. Ó lè consume gbogbo yín, ó lè jẹ́ ìwà burúkú tó bẹ̀rẹ̀ láti kékeré ẹ̀ tó fi di pé bóyá wá fi ń grow wing yẹn, ó lè jẹ́ òun ló máa gbẹ̀mí gbogbo yín. Ṣùgbọ́n kí gbogbo ilé èkó tó wá ṣẹlẹ̀ ní irú àwa kan la ṣe dìde wípé ẹni tí ó bá ti rí ìgbàlà kó dìde fún ìgbàlà ẹlòmíì. Ìyẹn ni wípé ẹni tó bá ti gbọ́ nípa ìyìn rere Yorùbá nation yìí kó dìde láti lè sọ fún ẹni tí ò tí ì gbọ́. So pẹ̀lú gbogbo ilé yìí pátápátá, oríṣiríṣi àwọn nǹkan tí ò bójúmu pátápátá tó ń ṣẹlẹ̀, sí ti insecurity la fẹ́ sọ ni, àbí ti unemployment ní ilẹ̀ wa ń bì, àbí ti ìrẹ́nijẹ tí ó pọ̀ jù ní ọ̀nà gbogbo, tó fi jẹ́ pé bí opportunity iṣẹ́ bá jáde, àwọn èèyàn títí wọn nìkan ni wọ́n máa kó síbẹ̀, àwọn náà máa fún ní juicy position, tó fi jẹ́ pé pẹ̀lú gbogbo ilé tó sì ti ń ṣẹlẹ̀ ní àtẹ̀yìnwá, gbogbo nǹkan tí a need pátápátá láti lè dádúró ní gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ní Ọlọ́run fi fún wa. A ní very good vast land, a ní good population, ilẹ̀ wa dáa, a sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn even tourism center tí ó wà fún, tó jẹ́ pé gbogbo nǹkan tó a lè sọ di owó. Gbogbo wa náà la sì mọ̀ wípé ẹni tó bá ń fi ọkọ́ aláàárẹ̀ roko kò ní gbàdúrà kí ara aláàárẹ̀ náà ó yá. So ìdí nìyí tá a fi sọ pé gbogbo apáta àtolórí tẹlẹ́mù, gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáyé, ẹ jẹ́ ká dìde kí a ran movement yìí lọ́wọ́, kí a lè yọ Yorùbá kúrò ní oko ẹrú yìí kó tó di oko ẹrú ayérayé. So nípa ọ̀rọ̀ ti ìran mẹ́ta tí mo ṣàlàyé ní ẹ̀ẹ̀kan, kò ń ṣe pé bí a ní South Africa nìkan náà ló ti ṣẹlẹ̀ rí. Nígbà tí Nàìjíríà gan ń pètè àti gba òmìnira ní ọwọ́ àwọn òyìnbó, àkọ́kọ́ dìde nígbà tí àwọn bàbá wa ìnáwó dìde ní 1956 pé kí a bọ́ kúrò ní oko ẹrú àwọn òyìnbó, ká máa dá ìjọba ara wa ṣe. Ẹnìkan dìde náà ní ọdún náà lọ́hùn tó jẹ́ ọmọ Yorùbá wa ń bí wípé Yorùbá gbọ́dọ̀ fún wa ní, òyìnbó gbọ́dọ̀ fún wa ní òmìnira, wọn gbọ́dọ̀ fi ilẹ̀ wa sílẹ̀, pé àti tó òmìnira náà gbà. À ń pe màmá náà ní arábìnrin Àdùnní Olúwọlé, ó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn.
ó ń káàkiri láti ìlú kan sí ìlú òkejì ni, tó ń lọ sí gbogbo ààfin àwọn ọba wípé wọn ò gbọdọ̀ béèrè fún òmìnira, wọn ò gbọdọ̀ sọpọ́ọ̀tì àwọn tó ń pèpè fún independent pé kí òyìnbó sì máa rúùlù wa lọ ni. So lóòótọ́ ni wọn gbógun tì í, ìyẹn àwa tẹ́yìn wọ́n wà ní ìdí struggle independence nígbà yẹn, wọ́n gbógun tí wọ́n bàjà, ṣùgbọ́n kó tó di 1960 tí nàìjíríà gba òmìnira náà, màmá náà papòdà, kò sẹ́ni tó pa, nǹkan kékeré báyìí ló pa màmá náà, àkàndùn tó yìnbọn ń pè ní wíklò, òun ló gba ẹ̀mí màmá náà gbà kó tó di pé nàìjíríà padà wá gba òmìnira náà ní 1960. So kò ń ṣe pé bóyá tuntun nìyẹn, pé bóyá àgbọ́ bẹ́ẹ̀ rí, àwa náà ti ní lérò tẹ́lẹ̀ wípé àwọn kan náà máa díje, irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni ìyẹn Mr. Adesina Animashaun tó ń ta ko gbogbo nǹkan tí à ń ṣe yìí, pẹ̀lú àwọn tí wọ́n wà ní Òṣogbo lọ, ìyẹn àwọn Mùríkì náà, ṣùgbọ́n a máa persuade wọn náà ni, a ní bá wọn jà, a máa jẹ́ kán rí reason tí a fi gbọ́dọ̀ dá dúró, tá a fi gbọ́dọ̀ kúrò ní oko ẹrú tí a wà yìí, kó má wá di oko ẹrú ayérayé. Àsìkò náà ti tó wà yìí, gbogbo apáta ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí kí a lè ran ilẹ̀ Yorùbá ní ọwọ́. A ṣe é ṣe àjùṣe fún wa o, Ọlọ́run á yọ wá kò ní oko ẹrú, Ọlọ́run sì dé gbogbo ìgbìyànjú wa ládé. Mo sì kí gbogbo apáta náà tá a wà níbi struggle yìí náà, àti àwọn bàbá wa náà, Professor Banji Akintoye, pẹ̀lú gbogbo àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún wọn, àti gbogbo àwọn èèyàn wa apáta náà tá wà ní diaspora, pàápàá jùlọ àwọn media outfit wa náà tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ọlọ́run ò ní jẹ́ kó rẹ̀ wá o, Ọlọ́run sì dé gbogbo ìgbìyànjú wa ládé. Ẹ ṣé púpọ̀. Orúkọ tèmi ni Abíọ́dún Olówó Òkèrè fún Yorùbá Unity and Freedom. Thank you.